Baba Rere, quando tocou nela se Ọlọ́run. Baba Rere, ìwà rere ló ń kọ́ wa láyé. Ọmọdé àgbà ẹ̀ wá ká gbọ́. Baba Rere kọ́ wa níwà tó dára. Ṣé a bá fẹ́ lágbára bí ó ga? Ìwà pẹ̀lẹ́ ní ká máa rí. Baba Rere kọ́ wa níwà. Ìwà rere ló ń ṣayé dùn. Baba Rere kọ́ wa níwà. Ọmọ mi mọ̀ ń wà ẹ̀ bá rí ọmọ mi tẹ́lẹ̀ dúdú Adédìbú ó ní mò ń wọ̀ kéèyàn bọ́ ọmọ ẹ̀ wí ọmọ sì ṣàkóyè. Oṣù mẹ́lánà ó ní mò ń wá káàkiri báyìí àbá lè wà ń bì. Jọ̀wọ́ ìdí náà fi wà ń bẹ̀ ló sọ̀rọ̀ kí wọ́n máa ṣe é. Gbogbo ibi tó bá wà náà níwọ̀n ẹ kúṣẹ́ o ẹ kú ọrọ̀ ajé o sẹ́yìntà o ẹ dákun ẹ̀ báyìí Adédìbú ọmọ mi dúdú tẹ́rẹ́ báyìí tani jẹ́ ìyábẹ̀ ṣé mọ̀ sẹ́rẹ̀ aláwọ̀ ọmọ ẹni wọ́dọ̀ ìyábẹ̀ ṣé ọmọ wíwá wà nítorí ń ṣàwàdà ni ọlọ́mọdé ọmọ wọ́n sọnù náà tọmọ wíwá wà nítorí ń ṣàwàdà yìí mo ní ìwọ̀n ọ̀rọ̀ ẹ wá sọ pé ọ̀dọ̀ ìyábẹ̀ kan ṣé kò lójú tẹ́ ọmọ fi ń ṣàwàdà yìí odidi ọmọ là ń sọ yìí ẹ̀yin lẹ́mọ̀ àmì ẹ ṣeun jàre irú bí náà wọn máa bẹ̀ wá ọmọ mi mò ń wá Adédìbú ìmọ̀ ń gbà kìíní ó ní iye tọ́mọ mi ti rú sọ́dọ̀ rẹ ọmọ bí ọmọ mi ò súnlé lánàá. Kí wọ́n ẹ máa gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀ kí wọ́n lọ tó dé. Adédìbú jáde o jáde o. Àwọn ẹgbẹ́ kìíní. Jẹ́ ìsọ fún ọ, gbogbo bí jẹ́ bá ti rọ́mọ mi, ewúrẹ́ bí ó sẹ́wọ̀n, àbùdá bí ó sẹ́wọ̀n. Gbọ́ tọ́mọ mi fọwọ́ mi tẹ́ ẹ̀ bá ti ta. Gbọ́dọ̀gbọ́dọ̀ gbowó àgbàdo lọ́wọ́ yín. Mọ tí wọ́n pè lọ́nà. Mọ tí wọ́n pè lọ́nà. Odidi ọmọ mi mọ̀ pé. Odidi ọmọ. Ẹjọ́ tó dọ́la ẹ wó odidi ọmọ yín lọ síwájú. Àbẹ́ ọmọ gbọ́ bí bàbá ṣe ń sọ̀rọ̀ ni. Ẹ wá odidi ọmọ yín lọ síwájú. Kí ló dé tẹ̀ ẹ̀ mú ọmọ yín sínú ilé kó tó di pé mo ní ọmọ mi máa ń gbà kínní yìí. kíní ń ta. Kínní yìí. Ó ń gbá ilé yìí. Táwọn àdọ́mọ yín mọ̀ bíi ni ẹ̀dẹ̀ à ń pòkó tẹ̀mí wa bíi. Kí ló dé? Ẹ wò ó. Ìjà sójà rí. Ìjà sójà kíni? Ìjà ọlọ́pàá rí. Ìjà ọlọ́pàá ní ẹgbẹ́ ọlọ́pàá tó wà fún. OPC ọ̀dà sọ̀rọ̀ yìí. Àmọ̀tẹ́kùn. Gbogbo ṣe jẹ́ Àmọ̀tẹ́kùn ni ó dá sí. Kí gbogbo wọn dá sí kán wá bá wa bí. Kán wá bá yín bí. Ẹ̀yin ni ká ẹwọ́ mọ̀ ẹ̀yin lórí gbé. Kódà ẹsẹ̀ gan atúrẹ́sẹ̀ gbé. Ẹ lórí gbé. Lórí gbé arẹ́sẹ̀ gbé. Ẹ dá mi mọ̀. Kí lẹ fẹ́ ṣe? Ẹjọ́ tó ra yín kúrò níbà yìí kẹ́ máa lọ yìí. Ìtí ò yẹ yín yóò yẹ yín. Ẹ wo sọ́jà la máa ṣe fún yín kò sí. Ẹ má wá sí ìgbọ́ dáadáa. Ẹ mọ̀ mi. Ẹ máa pariwo ẹbí ẹ máa ṣe. Bàbá eléyìí ọmọ dá yan mọ. Ẹ mọ̀ yẹn ẹ mọ̀ mi. Kí la sọ yín lẹ́la ló. Mo ní ọmọ mi ń gbà kínní. Ọmọ yín wá dàbí ìkẹ́. Ẹ dàmọ̀. Ẹ dàmọ̀. Wàláì. Ibi tí wọ́n bá ti rí ọmọ yẹn, ewúrẹ́ bí ó sẹ́wọ̀n, àgùntàn bí ó sẹ́wọ̀n. Ẹ̀yin kan bá ṣe wà ẹ̀ bọ́ bẹ́ẹ̀. Ibi tí wọ́n bá ti rí ọmọ yẹn, ẹ mọ̀ wípé mo mọ̀ yàn. Ilé ibi tí wọ́n bá ti gbà sọ́dọ̀, ẹ mọ̀ pé ẹ gbà ọ̀rọ̀. Wàláì. Ẹ máa wo bàbá yìí kẹ́. Bàbá yìí lè jẹ́ bàbá gidi kó máa wá ọmọ káàkiri níbí yìí. Ó wá dé bí yìí. Ó wá gbogbo ọmọ ọlọ́pàá. Ibi ń wọ ọmọ káàkiri. Ṣé bí ìlọmọ wà ní? Àbẹ́ ẹ máa wo bàbá yìí lè jẹ́ bàbá gidi. Ó lè jẹ́ bàbá tó jíire tó sùnre. Kọ́ máa wá ọmọ jáde lábẹ́ rẹ̀. Ó wá dé bí wà wá ọlọ́pàá halẹ̀ mọ́ wa. Ibi sọ́jà halẹ̀ mọ́ wa. Ṣé ẹ̀yin nìkan lè kọ́ máa ní sọ́jà ní abẹ́ nìkan lè máa lọ́lọ́pàá ni? Ẹ̀yin bàbá òṣì ẹ̀yin bàbá rádaràdà yìí. Ẹ wò tó bá tún di dọ́mi tí bá tún rí yín níbí ọlọ́pàá ìsọjà ni màá fi gbé ẹ ríran wò ẹ
ẹ̀yin kan tẹ́ mọ ọlọ́pàá ẹ̀ mọ sọ́jà ìyá tẹ́ mọ ọlọ́pàá èdè tẹ́ mọ kálẹ̀ káàkiri àwọn tẹ́tẹ́ ní mọ̀ máa fi dé yìí àwọn àwọn ẹ̀fẹ́ dọ́là náà ẹ̀yin bàbá yà bàbá ẹ̀fẹ́ kẹ́kọ̀ọ́ tó eré ìdárayá là ń gbé ẹ̀wá yọkùn ọmọ ẹ̀wá ọmọ ẹ̀yìn tí bàbá gidi ọmọ jáde lábẹ́ yìí láti bí ìjẹta kọ́ máa wá káàkiri ẹ̀wá yọkùn ọmọ ẹ̀wá ń lé ọmọ ẹ̀wá níbí ìlọmọ wà ṣé ẹ̀rọ ọmọ ń bì ṣé ẹ̀rọ ọmọ ń bì tẹ bá fẹ́ wá ọmọ tẹ fẹ́ rí ọmọ bóyá gbìnkùn mọ̀lẹ́ ẹ fẹ́ fún ẹran lóúnjẹ ẹ̀mẹ́ta lọ́wọ́ ẹ̀wá gbèrè ṣé ẹran ó jèrè ni ṣé ẹran ó jèrè ẹ̀yin wá mú kùmọ̀ lọ́wọ́ bọ́mọ bá jẹ rí níta náà tí ò ní òkú ní sálọ ẹ̀yin lẹ́mọ̀ tó wà láti máa wọ́ ọmọ káàkiri ẹjọ́ ẹ gẹ́rẹ́ àjọ. tó kọ́ ni láṣẹ Ọlọ́run bàbá rere o ìwà rere ló ń kọ́ wa láàyè ọmọdé àgbà ẹ̀ wá ká gbọ́ bàbá rere kọ́ wa níwà tó dára. ẹ kú jókòó ẹ dákun ọmọ mi mọ̀ ń wà. ọkùnrin báyìí. ọmọ Adédìbú dúdú tẹ́ẹ́rẹ́ báyìí tó ga báyìí. Adédìbú dúdú ọgbọ̀nà báyìí láìpẹ́. láìpẹ́ ọ̀nà báyìí ló gbà ẹ bá ti gbà báyìí. ẹ kú jókòó báyìí ọmọ mi gbà báyìí. ọgbà báyìí. Bàbá rere o kọ́ni tó kọ́ ni láṣẹ Ọlọ́run bàbá rere o ìwà rere ló ń kọ́ wa láàyè ọmọdé àgbà ẹ̀ wá ká gbọ́ bàbá rere kọ́ wa níwà tó dára ṣé a bá fẹ́ lágbára bí ó ga ìwà pẹ̀lẹ́ ní ká máa rí bàbá rere kọ́ wa níwà ìwà rere ló ṣàyè dùn bàbá rere kọ́ wa níwà jẹ́ ká wá bẹ́ẹ̀nu lẹ́nu ìwà olè kò dára o. Ìṣòdodo ni ká má fẹ̀sùn bàbá rere sọ fún wa o Ọlọ́run fẹ́ àwọn tó ní ẹ̀mí rere kàmú wá sórí YouTube wá gbọ́ ìtàn bàbá rere yóò kọ́ lánà tó dára tẹ subscribe ṣe like àlékò nù wá rere ló ṣe. Calm down. You have a seat. Move on.
Ẹ